Nísìn a ti máa tó amẹ́ni a ti tọ́dún mélòó. Mo ti ń travel since 2006 mo ti ń travel. Kí làwọn nǹkan tí ẹ rí bí ẹni tó ń rìnrìn àjò tí a fi ń sọ pé a fi dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè? For example, ẹ̀ náà wò nítorí ẹ̀kọ́ la wà yìí Nàìjíríà ò ní àmì airline tiwa fúnra wa airport wa bàbá débẹ̀ náà lè lọ lẹ́nu tàn tó wà wù kò sí inú airport nǹkan security mẹ́ understand wọ́n lè jí nǹkan nu báyìí anything many things ló lè ṣẹlẹ̀ ní airport yẹn gbogbo nǹkan wọ̀nyẹn kò jẹ́ kí ó múlò yẹn wù ká lè sọ pé kámọ́ lè mọ pé alọ́mọ Nàìjíríà gbogbo nǹkan wáyẹn kò ń múlò yẹn dùn láti wá bí ọkọ ọmọ ìlú òní ká lè sọ pé ọmọ Nàìjíríà ní níwà òní dùn ìdí nìyẹn táwọn òkú kálukọ́ máa lọ́ọ̀lẹ̀ tí nígbà tí ó bá dẹ̀ ti wọ̀ tí gbogbo nǹkan yìí òkú kálukọ́ pín náà bí àtàbá ti ẹ̀ pín àwọn ọmọ tiwa tá a ní láwọn ọ̀dọ́ kéékèèké wọ́n á lè túlù wa ti fún wa gbogbo wọn náà sì wọ́n wà káàkiri àgbáyé àwọn ọmọ Yorùbá pọ̀ káàkiri tí wọ́n ti rí a lot tí wọ́n ti learn a lot tó pé tí wọ́n bá padà sórílẹ̀-èdè wọn ó lè build orílẹ̀-èdè wọn pé fọ́ọ̀mù àdàbí ibi táwọn náà ń gbé tẹ́lẹ̀ so ìdí nìyí tí ó bá. Mo rí i pé a rí Canadian, Egyptian, India oríṣiríṣi ìlú ṣé èdè kan ni gbogbo wọn sọ bàbá mi. ìdí wọn jọra wọn rárá how many countries ló ń sọ English àlèkà bẹ́ẹ̀ ló pé 5 kálukú ń sọ èdè tiẹ̀ kan tó ń tún yẹn sí ẹ̀dùn àfáà gbogbo olùyọ̀bá ìṣòwò mú kí ló yẹn tó kórè yẹn mú.